àgbà sọ pé ìpàkọ́ nípàkọ́ là ń rí, ẹni ẹlẹ́ni ní rí tẹni. Ọgbọ́n àti làákàyè ọmọ ìyá ni wọ́n. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ ọgbọ́n tó ọgbọ́n lókìkí, ó tajà lọ́kàn gbọ́n, wọn ò mọ ìlàkàyè. Ọgbọ́n ò tẹ gbà pé ìlàkàyè ẹ̀gbọ́n òun ló ń ṣe ní ọjọ́ kan. Ìlú àwọn ààfin ni ọgbọ́n ti ń tajà tó fi ń jèrè. Níjọ́ kan tó gbé ọjọ́ márùn-ún ló máa ń gbé ọjà lọ sí ìlú àwọn ààfin. Níjọ́ kan tó wá gbọ́jà lọ, àwọn ìlú ààfin kan apá kan wá ṣèpàdé pé tó bá dijọ́ márùn-ún tó ń bọ̀, ẹ lọ ra ọjà tó ju ọjà, torí àwọn tó fẹ́ ra ọjà pọ̀. Ọgbọ́n lọ yáwó olóró, yáwó aláta, ló bá ra ọjà tó pọ̀. Nígbà tó dé ìlú ààfin, wọ́n mú ọjà yẹn, wọ́n tó bá tó dijọ́ márùn-ún kó wá gbowó. Ọgbọ́n bá bú sẹ́kún, ó sunkún torí kò dẹ̀ dá àwọn tó mú ọjà, kò dá wọn mọ̀ láàrin àwọn ààfin, torí gbogbo àwọn ìlú ààfin wọ́n jọ ara wọn. Ó sunkún ẹkún rírò, ó lọ bá kábíyèsí wọn, ó lọ fẹjọ́ sùn. Kábíyèsí ní kálágbó gbágo síta pé kán lọ pé gbogbo ìlú ààfin gbọ́dọ̀ jáde o. Wọ́n láago, gbogbo wọn jáde. Wọ́n ní kó fọwọ́ kan ẹni tó ra nǹkan àwọn lọ́wọ́ ẹ̀ kó mú jáde láàrin ìlú àwọn ààfin. Gbogbo wọn ló jọra yìí, kò rí wọn mú jáde, ló bá sunkún wálé. Orí ẹkún yìí ló wà ní ìlàkàyè ń wò ó pé kí ló dé, ọgbọ́n mà sunkún rí nígbà tí ìyá wọn àti bàbá wọn ti bí wọn. Ìyẹn ṣáà ń béèrè òun jẹ gbèsè láriwo tó ń pa. Ní ìlàkàyè ṣàfọgbọ́n béèrè pé irú gbèsè wo ló bá kálẹ̀ ló bá ṣe òun yẹn ní kò jẹ gbèsè. Ǹjọ́ ọlọ́jà náà kó lókujọ́ márùn-ún, òkè àjọ ń lọ lọ́jọ́ márùn-ún ni ìlàkàyè ti lọ wá owó ti rajà míì. Ó ní ó yá, nígbà tó ń lọ ọgbọ́n ló ń rọjà ń lọ tí ìlàkàyè ń tẹ̀lé. Nígbà tó máa wọ bòdà lé àwọn ààfin, ìlàkàyè wa ní kó gbé igbá orí ẹ̀ wá, ló bá gbé fún ìlàkàyè, ó ní kó tẹ̀lé òun wọ̀ láàfin, ó wọ̀ láàfin. Ìlàkàyè kí wọ́n lọ bẹ̀rẹ̀bẹ̀ pé kí wọ́n ṣọ́ yàyà mọ́, kó máa yà yẹn lẹ́nu pé ẹ̀rọ òun rí. Orúkọ tòun ni ìlàkàyè. Ọgbọ́n àbúrò òun lẹ́mọ̀, ṣùgbọ́n ṣàdédé lòun rí pé wá ń sunkún tó ní òun jẹ gbèsè. Òun dẹ̀ béèrè pé irú gbèsè wo, ó ṣàlàyé. Wá nípa àfibi ṣó lóore ni pé ìlú tó ti ń tajà tó fi dolókìkí, ó wá jẹ́ ń gbèsè lẹ́ẹ̀kan ṣo, wá bẹ̀ sí sunkún pa àfibi ṣó lóore ni pé èmi ni ìlàkàyè, ọjà tèmi lélẹ̀. Gbogbo àwọn tó rọjà mi tán sanwó fọ́gbọ́n, òun lèmi wá fi ọjà tèmi bẹ̀ láti wá fún wọn ní ọ̀fẹ́. Bí àwọn tó jẹ gbèsè, ọgbọ́n ló gbígbọ́n ṣe bẹ̀ sí jáde nípa àwọn ọ̀nà àwọn ni ó ní ẹ sanwó ọgbọ́n kẹgbà owó ẹja làkàyè. Nígbà tó ń sanwó ọgbọ́n tán ní ọ̀rẹ́ ìlàkàyè bèèrè lọ ọgbọ́n pé ṣówó ẹ̀ ti pé ló ti pé. Ní ìlàkàyè gẹ́gẹ́ bí mo sọ síwájú, bọ̀ mí rí, orúkọ mi ni ìlàkàyè, ọgbọ́n lẹ́mọ̀, mọ èmi ìlàkàyè. Ní ìsìn èmi náà tajà àwọn èmi náà fẹ́ ta, mo fẹ́ gbowó, àwọn olówó inú wọn náà bá ń tún jáde, náà bá tún rọjà làkàyè. Bọ̀ ẹ̀kọ́ bọ̀ nìyẹn. Nígbà tó kúrò ní bodè, ọgbọ́n bèèrè lọ́wọ́ làkàyè pé nínú èmi àti wọ́tá làgbà. Ọgbọ́n olóhùn ní báyìí làkàyè jàdù àgbà. Owó yẹn ó lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn mùsùlùmí àlùsùnà. Àwọn mùsùlùmí àlùsùnà àwọn ni ọlọ́gbọ́n. Àwa oníṣẹ̀ṣe ni onílàkàyè tó àwa lánilẹ̀. Gbọ́pọ̀ yá ìlàkàyè àtọgbọ́n tó ń jà, àmọ́ ètò ju ra wọn lọ. Lágbára Elédùmarè, ànírúkọ àkúfà láàrin àwa ọmọ Yorùbá, báyìí mùsùlùmí kìrìsìtẹ́nì ìṣẹ̀ṣe àníforíṣẹ́kù jogún. Àwọn Boko Haram nípa ọba wa nítorí ogun Fúlàní ó ti wọlé Yorùbá. Wọ́n dẹ̀ ti tájẹ̀dì pa àwọn ọba bíi 15 ni wọ́n máa pa lọ́tà, yàtọ̀ sí 4 tán pa. Wọ́n máa pa ọba 15. Iṣẹ́ yẹn làwọn alùsùnà àti olíwò àti mùfútì ìlú wo ń ṣe pé kó lè fẹsẹ̀ rinlẹ̀. Ẹni tó bá létí kó gbọ́, ẹni tó létí kó gbọ́n sọnù. Eré o.